lẹ ṣe àlàáfíà ní ẹwà gbogbo lè ń kọ gist tèmi òní pé wọ́n ní kábíyèsí wọ́n expect àlejò láti United States of America o wípé wọ́n dẹ̀ sọ fún àwọn olórí kí wọ́n wá welcome àwọn guest wọn wípé ó yà kábíyèsí lẹ́nu nígbà tí àwọn olórí yìí tí wọ́n jáde nínú yàrá wọn tí wọ́n disgrace kábíyèsí. Ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ ká jọ gbọ́ gist tèmi. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tẹ́ ń darapọ̀ mọ́ channel mi, ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola, mo máa ń sọ Yorùbá lórí channel mi. Mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Ẹ̀yin èèyàn lé à ń sọ Yorùbá nítorí pé ká má bàa gbàgbé àṣà wa. Àṣà wa ṣe pàtàkì. Ẹ̀yin èèyàn lé ẹ subscribe, ẹ like, ẹ share, ẹ comment. God will bless you all. Ẹ̀yin èèyàn lé wọ́n ní kábíyèsí wọ́n gba àlejò láti United States of America ìpè wọ́n wá kí wọ́n ní palace. Wọ́n ní kábíyèsí dẹ̀ sọ fún àwọn olórí wípé kí wọ́n jáde kí wọ́n wá kí guest àwọn. Wọ́n ní unfortunately wọ́n ní everything ti set, wọ́n náà ti organize everything. Wọ́n ní the only person tó jáde wọ́n ní olórí Tèmítọ́pẹ́. Wọ́n ní ṣe gbọ́ o allegedly wọ́n ní Mariam àti olórí Rónkẹ́ wọ́n ní wọ́n jáde nínú chamber wọn o. Wọ́n ní wọ́n jókòó síbẹ̀. Wọ́n ní àwọn máa disgrace kábíyèsí. Ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ ká jọ máa gbọ́ gist lọ. Wọ́n ní àwọn máa disgrace kábíyèsí pé ó ti pẹ́ tí kábíyèsí ti máa ń ṣe é tó jẹ́ pé wọ́n máa ń disgrace àwọn wípé ní ìsìn àwọn àti kábíyèsí àwọn ti wọ ṣòkòtò kan náà ipá wọn náà máa disgrace kábíyèsí ni. Ẹ̀yin èèyàn lé tẹ̀lé pé èyí tó lágbára kí kábíyèsí pàṣẹ wípé kí àwọn ìyàwó wọn wá káwọn àlejò kí àwọn ìyàwó yìí kán má jáde nínú yàrá wọn. Kí lẹ wá ń ṣe nínú pálásì yẹn? Nǹkan tẹ̀ ń ṣe nínú pálásì yẹn ni ò yé mi. Ọba aládé pàṣẹ fún yín kẹ́ wá kí àlejò tó wá láti Amẹ́ríkà ẹ wá jókòó sínú palace ẹlẹ́ni jáde nínú yàrá yín. Nǹkan tẹ́ wá ń ṣe nínú bẹ̀ ni ò yé mi. Wọ́n ní bó ṣe disgrace kábíyèsí nìyẹn o tí wọ́n wá kí àwọn àlejò yìí. Ẹ̀yin èèyàn lé kábíyèsí dẹ̀ sọ fún yín kẹ́ lọ ralé kẹ́ lọ dúró sáàyè yín ẹ yarí ẹ̀ ralé. Ojúṣe tó yẹ kẹ́ ẹ tún ṣe ẹ̀ tún ṣe. Ojú títì lèyí jẹ́ fún yín. Ojú títì. Ṣẹ́yìn náà mọ̀ pé kábíyèsí ban àwọn olórí yìí pé 30 days lẹ́ni àwọn ò ní bá wọn sọ̀rọ̀. Wọn ò gbọdọ̀ wá sínú yàrá wọn. Wọn ò gbọdọ̀ yọjú sáwọn. Wọ́n ní nǹkan tó ń bí àwọn olórí nínú nìyẹn o tí wọ́n fi ọwọ́ sowọ́pọ̀ Mariam àti olórí Rónkẹ́ wípé anything tí kábíyèsí bá ti ní káwọn wá function or anything àwọn ò ní yọjú. Àti wọ́n ní wọ́n fẹ́ jẹun. Wọ́n ní kábíyèsí ní kan separate oúnjẹ àwọn olórí yìí kúrò níbi títí tàwọn wípé torí wọn ò gbọ́ràn sáwọn lẹ́nu wọn ò ralé. Wọ́n ní èyí ló jẹ́ kí Mariam àti olórí Rónkẹ́ plan coup fún kábíyèsí o allegedly bá ṣe gbọ́ o wípé àwọn ò ní jáde sí function èyí tí wọ́n bá ń ṣe nínú palace tí kábíyèsí bá ti ní káwọn yọjú ipá àwọn ò ní yọjú ipá àwọn máa disgrace kábíyèsí ni allegedly bá ṣe gbọ́. Bí a ṣe gbọ́ allegedly wọ́n ní Tóbi ò sí nínú palace ń tiẹ̀. Wọ́n ní Dr. Elizabeth náà wọ́n ní wọn ò sí nínú palace. Wọ́n ní wọ́n wà ní ilé àwọn family wọn. Wọ́n ní ṣùgbọ́n Mariam àti olórí Rónkẹ́ wọ́n náà wà nínú palace. Wọ́n ní wọ́n dẹ̀ pinnu pé àwọn ò ní jáde àwọn ò ní yọjú sí àlejò kábíyèsí láti welcome àlejò kábíyèsí. Wọ́n ní nǹkan tó fi jẹ́ kí kábíyèsí ban àwọn tí kábíyèsí fi ní pé àwọn ò ní bá wọn sọ̀rọ̀ àwọn ò ní jẹun wọn oúnjẹ àwọn wọn ń sóúnjẹ fún kábíyèsí náà bọ̀ wọ́n máa ń sẹ̀tì tébù tí àwọn tó ń sóúnjẹ bá ti sóúnjẹ tán wọ́n jọ máa ń jẹun pọ̀ ni. Wọ́n ní torí pé kábíyèsí ò bá wọn jẹun lórí tébù kan náà. Wọ́n ní torí pé kábíyèsí ò fún àwọn ní ààyè láti wá sí ọ̀dọ̀ wọn láti ṣe nǹkan tí ọkọ àti ìyàwó ń ṣe. Wọ́n ní kábíyèsí pa wọn tì. Wọ́n ní torí ẹ̀ náà àwọn náà ò ní ṣe function tó yẹ káwọn ṣe nínú palace gẹ́gẹ́ bí olórí. Ẹ̀dẹ̀ ń fọ́nì. Mariam àti olórí Rónkẹ́ ìfọ́nì gan o.
ìgbà tẹ́ ẹ̀ ṣe ojúṣe yín nínú palace ṣé wọ́n kí à ní? Ṣé wọ́n kí à pé ẹ̀ ṣe ojúṣe yín nínú palace? Tẹ́ ẹ̀ bá ṣe nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe nínú palace, ta ló give a damn? Dr. Elizabeth tó yẹ kó mójútó gbogbo nǹkan tó wà nínú palace yẹn, ẹ make sure pé ẹ frustrate Dr. Elizabeth tó ń fi kúrò nínú palace. Ẹ wá gbẹ́nu sókè ẹ̀ ní wá kí àlejò kábíyèsí. So bẹ́ẹ̀ ṣe wá kí àlejò kábíyèsí yẹn, kí wá ló wá ṣẹlẹ̀? Ṣé ìyẹn wá ní kí ayé parẹ́ nítorí ẹ̀ wá kí àlejò kábíyèsí? Ó ń pẹ́ ká ẹ tó má kí àlejò kábíyèsí, ta ló kí à ń pa yín gan nínú palace yẹn? Gbogbo àwọn tó wà nínú palace yẹn nǹkan tó ń fẹ́ ni pé kẹ́ ẹ kúrò ńbẹ̀ kẹ́ ẹ máa lọ, nítorí pé wàhálà yín ó ti sú wọn, ìjọ̀gbọ̀n yín ti pọ̀ jù, especially Mariam àti olórí Ronke, wàhálà yín ti pọ̀ jù. So ó ń pẹ́ kẹ́ ẹ tó má wá kálejò kábíyèsí. Allegedly bá ṣe gbọ́ ò, ṣé kábíyèsí gan give a damn pa yín? Ìyẹn gan lẹ fi máa tẹ́. Ètè fẹ́ ra wọlé pé ẹ fẹ́ wá kí àlejò kábíyèsí, ẹ fẹ́ ṣojúṣe yín nínú palace, òun lẹ fi máa tẹ́. Ẹ̀yin èèyàn legist tá a gbọ́ níta ni ká mú wá fún yín. Etí tẹ fi ń gbọ́ mi ò ní di, ọwọ́ tẹ fi ń tẹ subscribe, like, kò ní kan ìsàlẹ̀ àpò ní àṣẹ Ọlọ́run ọba. Òkè òkè ni ọlá yín á máa lọ. Please share this video, like and subscribe. God bless you all.